ẹ káàsán gbogbo lé season one ló kí n lórí Oduduwa TV radio ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá wa lọ subscribe sórí Oduduwa TV radio 2 Citizen AY Oduduwa TV radio lórí àwọn platform wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ sọ ọ̀rọ̀ pàtàkì yìí ni mi ò fẹ́ kó pẹ́ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí kẹ́ pín fún àwọn èèyàn wa ó ti wá ṣe pàtàkì báyìí o pé ìgbésẹ̀ lórí láti mọ òfin ìlú àti àṣẹ àtẹgbára ta ní ó ti wá di dandan báyìí àwọn ọ̀rọ̀ tí máa sọ sìn mo fẹ́ kẹ́ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ àwọn àṣẹ àti agbára méjì pàtàkì tí ẹni tó wà nínú ìwé òfin mo máa kà á ní èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí ẹ bá wa tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ ó lọ báyìí apá kẹrìnlá ẹsẹ̀ kejì a ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìyẹn àṣẹ àti agbára òfin àkọ́kọ́ nínú ìwé òfin Nàìjíríà ẹ ní àṣẹ àti agbára ẹ há yẹn sórí ẹjọ́ ìkejì tó ṣe pàtàkì àṣẹ àti agbára yẹn bí ẹ ṣe máa lò ó wà nínú ẹsẹ̀ kẹrìnlá apá kejì sí wọ́n sọ báyìí pé ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ara àwọn òfin orílẹ̀-èdè yìí dẹ̀ ni ọ̀rọ̀ tí mo ti sọ fún yín lákọ̀ọ́kọ́ yẹn pé ẹ ní àṣẹ àti agbára bẹ́ẹ̀ ṣe máa lo àṣẹ àti agbára yẹn ni pé ẹ kópa nínú ìjọba ẹ jọ̀ọ́ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ pín fún àwọn èèyàn wa mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó rìn ilẹ̀ gan-an kó rìn jìnnà torí ọ̀rọ̀ ti kọjá pé kakọ̀ máa sọ̀rọ̀ pé a máa ṣe ẹ jẹ́ ká gbé gbèsè ẹ fi tó gbogbo ọmọ káàròjì létí jákèjádò lẹ Yorùbá ó ti wá di dandan báyìí o ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí season one lókìn lórí Oduduwa TV radio ẹ jọ̀ọ́ ẹ join wa náà lórí Oduduwa TV radio lórí X Twitter X space ẹ join wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àrùjì báyìí lọ ẹ bá wa pín ètò yìí bá bá ṣe ń bọ̀ season one lókìn lẹ́ẹ̀kan sí ẹ bá wa pín ètò yìí ó ṣe pàtàkì ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.